ọ̀fẹ́ ni bail, kò yẹ kí ẹnìkankan sanwó láti gba bail. Ẹni tí ó gba bail, ọlọ́pàá tó gba bail, ó ti rúfin. Ẹni tó fún ọlọ́pàá ní bail, òun náà ti rúfin. Àwọn méjèèjì lọ́jọ́ wu ìwà nǹkan tí wọ́n pè ní corruption, corrupt practice. Àwọn méjèèjì lọ́jọ́ ṣe. So nítorí la ṣe máa ń sọ pé kí àwọn èèyàn kọ́ stand ground wọn, kọ́ rí dájú wípé àwọn ò san owó tí ọlọ́pàá bá béèrè owó. Nítorí la ṣe máa ń sọ pé àwọn kan máa sọ pé kò rọrùn bẹ́ẹ̀ yẹn, pé àwọn máa tẹ̀yàn mọ́lé, ẹlòmíì lè gba ẹ lójú, oríṣiríṣi ni mò ń gbọ́. Ẹ gbọ́dọ̀ sanwó tó bá béèrè owó lọ́wọ́ yín. Nítorí ni mo ṣe fi phone number àwọn DPO síta, àwọn area commanders, gbogbo ẹ̀, àwọn ọ̀gá tó wà ní ọ́fíìsì kan náà nìyẹn. So ẹ gbé fóònù kẹ́ pè wọ́n pé wọ́n báyìí ló ń ṣẹlẹ̀ o, wọ́n dẹ̀ máa dá sí wá rí wípé anybody ò gba owó fún bail. So kò bójú mu, ẹnìkan kan gbọ́dọ̀ béèrè owó lọ́wọ́ yín. Ẹni tó bá sì béèrè, ìkíní ẹ má fún, ìkejì kẹ́ jẹ́ kí àwọn ọ̀gá ẹ mọ̀ pé òṣèlú kan bẹ́ẹ̀ yẹn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó à ń ṣe akitiyan láti rí wípé ààbò tó dájú tó péye wà fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. A tún rí wípé à ń mú dájú wípé à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ará ìlú torí ètò ìdáàbòbò àjùmọ̀ṣe ni. So à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ará ìlú pé káwọn náà tó bá rí nǹkan tí ò tọ́ kó tètè jẹ́ kí àwọn agbófinró mọ̀. And so far Ọlọ́run bá wa ṣe, àìtí rí nǹkan tó ní any major issue lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn. So à ń ṣe, and àwọn resources tá a ní pé mọ́tò ní o àbí àwọn officers wa ní o àti gbogbo nǹkan tí a ní níkàáwọ́ wa náà ni a múlò láti rí wípé ààbò tó péye wà nípínlẹ̀ Èkó. Ọ̀fẹ́ ni bail, kò yẹ kí ẹnìkankan sanwó láti gba bail. Ẹni tí ó gba bail, ọlọ́pàá tó gba bail, ó ti rúfin. Ẹni tó fún ọlọ́pàá ní bail, òun náà ti rúfin. Àwọn méjèèjì lọ́jọ́ wu ìwà nǹkan tí wọ́n pè ní corruption, corrupt practice. Àwọn méjèèjì lọ́jọ́ ṣe. So nítorí la ṣe máa ń sọ pé kí àwọn èèyàn kọ́ stand ground wọn, kọ́ rí dájú wípé àwọn ò san owó tí ọlọ́pàá bá béèrè owó. Nítorí la ṣe máa ń sọ pé àwọn kan máa sọ pé kò rọrùn bẹ́ẹ̀ yẹn, pé àwọn máa tẹ̀yàn mọ́lé, ẹlòmíì lè gba ẹ lójú, oríṣiríṣi ni mò ń gbọ́. Ẹ gbọ́dọ̀ sanwó tó bá béèrè owó lọ́wọ́ yín. Nítorí ni mo ṣe fi phone number àwọn DPO síta, àwọn area commanders, gbogbo ẹ̀, àwọn ọ̀gá tó wà ní ọ́fíìsì kan náà nìyẹn. So ẹ gbé fóònù kẹ́ pè wọ́n pé wọ́n báyìí ló ń ṣẹlẹ̀ o, wọ́n dẹ̀ máa dá sí wá rí wípé anybody ò gba owó fún bail. So kò bójú mu, ẹnìkan kan gbọ́dọ̀ béèrè owó lọ́wọ́ yín. Ẹni tó bá sì béèrè, ìkíní ẹ má fún, ìkejì kẹ́ jẹ́ kí àwọn ọ̀gá ẹ mọ̀ pé òṣèlú kan bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn ló ń gbà láyè tó fi ń wáyé. Àwọn èèyàn ló ń gbà láyè. Pàtó bá ti ṣe fẹ́ ẹni àkọ́kọ́ tó fún wọn lówó, wá tún ṣe fẹ́ lẹ́ẹ̀kejì, àwa sọ díṣẹ́. Ẹ má gbàgbé. Tí ẹ bá lọ sí àgọ́ ọlọ́pàá tó bá ní ẹ mú owó wá ká tó tẹ̀lé yín, ẹ mú owó wá ká tó kọ statement, ẹ̀yin ẹ pé ọ̀gá ọlọ́pàá, ẹ pé DPO, ẹ pé area commander, bẹ́ẹ̀ ní nọ́mbà CP kẹ́ pé CP, bẹ́ẹ̀ ní nọ́mbà PRO kẹ́ pé PRO, ìyẹn alukoro. Ẹ rí wípé by the time tí ọ̀gá tẹ pé tó bá dé gbé fún kí n bá wọn sọ̀rọ̀. Ń gbọ́ ìwọ béèrè owó, á di pé mi ò béèrè owó kankan o, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o, wọ́n dẹ̀ sì máa ṣiṣẹ́ tó wọ́n ní kó ṣe. So tó bá ti béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ yín, ẹ jẹ́ kí a mọ̀, ẹ jẹ́ ká jọ ṣe kínní kí kó lè bójú mu. Torí pé bá ṣe ń fún wọn náà ló máa bàjẹ́ sí. Ọlọ́pàá ò lẹ́tọ̀ọ́ láti gba fóònù kankan láti yẹ̀ wò àbí ó ń gba laptop ẹ̀ láti yẹ̀ wò. Àfi tó bá jẹ́ wípé investigation lọ lọ́wọ́ tí fóònù yẹn dẹ̀ jẹ́ kan náà àwọn exhibit ń pé ìwádìí ń lọ lọ́wọ́ o, fóònù yẹn dẹ̀ jẹ́ kan náà àwọn ọ̀tọ̀ ní láti yẹ̀wò fún ìwádìí yẹn ń pé àbí àwọ̀ fóònù yìí ni adigunjalè kan lò àbí fóònù yìí ni wọ́n fi ṣe kíní kan yàtọ̀ sí èèyàn pẹ̀lú máa lọ lọ́nà kó dẹ̀ di wípé gbé fóònù wa fẹ́ kò bófin mu.
ọlọ́pàá máa béèrè driver's license, vehicles license àti insurance papers. Ṣùgbọ́n ẹ̀yin gan mọ̀ pé tí ẹ bá débì kan tí nǹkan bá ń ru yín lójú ẹ fẹ́ ṣèwádìí sí nígbà ẹ délé àwọn ọmọ yìí ó yẹ kó ti jẹun oúnjẹ ọ̀sán aago 4 rèé ẹ ṣí pọ̀ tó oúnjẹ wọn ṣì wà ń bẹ̀ ẹ fẹ́ ṣèwádìí pé kí ló ṣẹlẹ̀ ọmọdà kí tó jẹ àwọn nǹkan mi mọ́ fi hàn ṣàpẹẹrẹ yín. So fún ọlọ́pàá tí ó béèrè fún nǹkan tó yẹ kó béèrè nìkan tó wá rí wípé nǹkan kan fẹ́ jọra wọn bí báyìí ó ní ẹ̀tọ́ láti ṣèwádìí sí pé tí ẹ̀ wá náà jẹ́ owó custom paper ẹ̀ mi ò lẹ́tọ̀ọ́ láti béèrè bọ̀ mo kàn fẹ́ wò nǹkan kan ni ṣórúkọ tí ẹ̀ dọ́gba àbí ṣé Lexus tó kọ sí bí báyìí ṣé Lexus máa bá ń bẹ̀ àbí Camry torí ọlọ́pàá ò ní dìídì máa béèrè nǹkan tí ò bá ní ìdí. So ní ṣókí àwọn nǹkan tó àwọn òwe tó yẹ ká béèrè ni ẹ ṣùgbọ́n o òfin gbà wá láyè pé tí nǹkan bá rú wa lójú ta lè fẹ́ mọ̀ dájúdájú pé kò ń ṣe ọkọ̀ tí wọ́n jí lélẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ rí tẹ́wọ́ tàbí tá bá ti ń wádìí ló máa di wípé wọ́n jí mọ́tò yìí ni bẹ́ẹ̀ la ṣe máa mú wọn tá máa pe ẹni tó ní ọkọ̀ kó wá gba ọkọ̀ ẹ̀. So yàtọ̀ sí ìyẹn sábà ní láti ascertain nǹkan kan ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tó pé ó yá mú custom paper wá ṣó láìdí card ń bẹ̀ yẹn mi ò láìdí card kí wàá lo ní kí lórúkọ ẹ ṣó lé ATM card fi hàn mí mi ò gba káàdì ẹ ò fi hàn mí kí n wo bí àkókò tó sọ náà ló wà lórí ẹ pé bàá rẹ jẹ́ n bá dádì ẹ sọ̀rọ̀ dádì tálẹ́ ní í jẹ́ sí ọmọ mi ni òun náà lẹ́sìn kọ́kọ́ sọ síwájú pọ́ ọmọ òun ni torí ìgbà míì kò tiẹ̀ ń dọ́gba òun dọ́gba ẹ̀kọ́ rẹ̀ báwọn èèyàn ń ká lòlù àwọn gbọ́n àtọ́jọ́ wọn mọ́tò tẹ́ bá yà wọ́n sọ́tọ̀tọ̀ báyìí pé ìwọ ìbọlẹ̀ tí ń bọ̀ ọ̀sọ́ sí mi létí ìbọlẹ̀ tí ń bọ̀ adé pé beach láti ń bọ̀ ìwọ ìbọlẹ̀ tí ń bọ̀ church láti ń bọ̀ ọ̀rọ̀ wọn tiẹ̀ ta bẹ́ẹ̀ lẹ́sìn máa wó pé kankan bójú mú bí báyìí ẹlòmíì pé dádì ta ló jẹ́ ọmọ yín ni ẹ júwe ẹ ṣàpèjúwe ok so ẹ wá ti dọ́gba ṣẹ́rí òótọ́ máa ń dọ́gba bí ẹ bá ti dọ́gba máa lọ kò sí wàhálà bọ̀dọ̀ láti nígbà àwọn kan dọ́gba àlàyé má bínú wà tẹ̀lé wa dé station nù àwọn ètò ìṣẹ̀lẹ̀ sẹ́yìn tó wá dé station tán ẹ máa rí pé wọ́n jí mọ́tò ni bí ò jí ó sáré ya lò bóyá máa sọ ní ẹ̀bọ̀n kò jẹ́kẹ́ tó ní ọkọ̀ mọ̀ pé òun ya lò ẹlò ọmọ mi ọmọ kan gbé mọ́tò máa bẹ́ wá láti Ìbàdàn màmá wọn gbé ọkọ̀ wá so àwọn kan bẹ́ẹ̀ ṣá ló máa ń fà tí a máa fi ṣùgbọ́n o tí everything bá pé tí ò sí any problem ọlọ́pàá ò ní right láti máa harass anybody wọ́n á ní máa lọ bí ṣe ń sọ yìí náà pé wọ́n ń tọpinpin wọ́n ń ṣèwádìí bẹ́ẹ̀ náà la ṣe rí ibi tí ọlọ́pàá ti dáyàn dúró ẹ wind down kí lórúkọ yín ìbọ̀lẹ̀ tí ń bọ̀ ẹ máa lọ ẹ̀yin náà àti rí wẹ́rí ọlọ́pàá máa sọ fẹ́lòmíì wind down máa lọ ọlọ́pàá máa sọ fẹ́lòmíì wind down park tó bá yẹ ti bẹ̀rẹ̀ ẹjọ́ máa lọ ẹlòmíì lẹ́yìn tó bá park tán tún sọ̀kalẹ̀ wá sí boot so bó bá ṣe wá náà ni but ìwé driver's license vehicles license insurance ṣòkò. Constitution of Nigeria ó ti lálẹ́ pé freedom of movement oníkálukú ó ti wà ń bẹ̀ òfin ilẹ̀ Nàìjíríà ti guarantee pé ibi tó bá rìn ló lè rìn sí ìyẹn náà ní limitation náà wọ́n ṣe pé ibi tó bá rìn ló lè rìn sí wà á rìn wọnú bedroom mi àbí wà á rìn wọnú toilet mi ó ní limitation ṣùgbọ́n any public place ibi tó bá rìn ló lè rìn sí o lè sọ pé Kaduna mo fẹ́ lọ láàárọ̀ ọ̀la Chicago mo fẹ́ lọ lọ́tùnla as long as tó bá jẹ́ within Nigeria freedom of movement wà ṣùgbọ́n so kò sí pé mo fẹ́ gba àṣẹ kí n tó lè rìn òun ní ìdàṣẹ láti rìn but tó bá ti ń di wípé a máa pọ̀ tá a máa rìn ibi tá a ti ń pọ̀ yẹn ojú títì náà láti fẹ́ rìn òun ṣe gbogbo la fẹ́ lọ gbà ibi tá a ti ń pọ̀ ó ti ń di wípé a ti ń dínà díẹ̀díẹ̀ a ti ń fa go slow àwọn mọ́tò lè kọjá bó ṣe máa ń kọjá ibi tí yẹn ti ń ṣẹlẹ̀ ẹ̀rí ambulance kan tó ń gbé ẹnìkan lọ sí hospital kíákíá pé tàbá ìtọ́jú hospital ó lè kú o àwọn kan ti dínà gbogbo siren nìkan ọ̀rọ̀ ibi kọjá ìgbà yẹn lè máa rí pé oríṣiríṣi pé nítorí àṣẹ máa ń sọ pé ẹ fi tó wa létí kí a mọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí lè ní o àwọn ọlọ́pàá tẹ̀ máa wà níta o láti control traffic láti rí wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe tiyín freedom of movement yín àti yín lọ́wọ́ káwọn yòókù náà ẹ má dí wọn lọ́wọ́ nítorí tí a bá tún dí àwọn kan lọ́wọ́ ọ̀fẹ́sì tún nìyẹn ẹni tí ẹ̀ ń dí òun náà ní tẹ̀ ń dí lọ́wọ́ òun náà ní
right láti move bó bá ṣe rùn wọ́n wá ń di lọ́wọ́ offence ni so that máa ń ṣe ní káwọn èèyàn sọ ó dẹ̀ tún ṣẹlẹ̀ rí pé gbàtẹ́nìkan wá pé a fẹ́ ṣe ìwọ́de lọ́la o ìbẹ̀rẹ̀ láti rí pé àwọn lágbájá kan náà ti wá sọ pé àwọn náà fẹ́ ṣèwọ́de lọ́jọ́ kan náà níbì kan náà so ìyẹn làwọn máa fi gbà yín mọ̀ràn pé ẹ ṣe sún sí yín sí ọjọ́ kejì gbàtẹ́yìn máa ń ṣèwọ́de tẹ́lómi náà ń ṣèwọ́de ẹ wá di gbogbo ìlú àbí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ṣèwọ́de fún ẹ wá pàdé ara yín ó wá dìjà so ọlọ́pàá ò fún ẹnì kankan ní permit tàbí license láti move freedom of movement wà ṣùgbọ́n fún àǹfààní àwọn ará ìlú náà ni a ṣe ní ẹ̀jẹ̀ tó wà létí òkè àmọ́ kábà lè dáàbò bo àti àwọn tó ń ṣèwọ́de o àtàwọn tí ò ṣèwọ́de o tó kàn kọjá tiwọn. tẹ́ bá wà àwọn èyí tẹ́ ń pè ní parade of suspects yẹn lẹ́rìí wípé àwọn tó máa ń kó síta tó máa fi hàn yín wọ́n máa ń pọ̀ wọ́n máa pọ̀ pé ilé báyìí ló ṣe ilé báyìí ló ṣe ṣùgbọ́n kọmíṣánná tí a ní ìpínlẹ̀ Èkó ń sìn kọmíṣánná ọlọ́pàá Abíọ́dún Alábí kì í fẹ́ kí a fi hàn sínú sẹ́ẹ̀lì ọjà bó ṣe yẹ 24 hours fi ilẹ̀ kó máa lọ àbí kó gbé lọ́lé ẹjọ́ 24 hours dẹ́ pé àìtí parí ìwádìí lọ́lé ẹjọ́ kó gba àṣẹ láti tì mọ́lé ju 24 hours lọ ilé ẹjọ́ á dẹ̀ fún ẹ bóyá mo fún yín láṣẹ pé kẹjú tì mọ́lé fọ́jọ́ 10 sí ẹ̀rẹ́ tì mọ́lé so bá ṣe ń parí ìwádìí báyìí à ń gbé wọn lọ́lé ẹjọ́ ni so èyí tẹ̀yìn fẹ́ dúró dé pé kọ́ ti ṣá kéèsì 10 kẹ́ wá ṣe pàréèdì kó lè bọ́ sí kó lè ṣẹlẹ̀ eléyìí human rights compliance ni àti anybody mọ́lé àṣe kọjá agbára wa àti ṣèwádìí ó ní ẹjọ́ jẹ́ ilé ẹjọ́ ó lẹ́jọ́ jẹ́ máa lọ lé ẹ̀ so ìyẹn ò ṣẹlẹ̀ tẹ̀yìn tó wá ṣẹlẹ̀ wípé àtẹ̀ láwọn kan tàtẹ̀ fẹ́ ṣe pàréèdì wọn à ní fojú wọn hàn nítorí àfúrásì ló sì jẹ́ suspect ilé ẹjọ́ ìtì ìdájọ́ pé òun ló ṣe tó bá délé ẹjọ́ tó bá rí pé kò ń ṣe òun kọ́ gbogbo fọ́tò tẹ́tí wá kó sí tẹlifíṣàn tẹ́tí gbé sí newspaper àìsí ìtìjú yẹn á sì máa bẹ́ẹ̀ even 5 years 10 years after àwọn ọmọ ìgbà máa sọ pé àwọn á máa bọ́ àwọn ọmọ yẹn sùn pé ṣe bá rí dádì ẹ̀ wo pépà last year rí dádì ẹ̀ so nítorí àtẹ̀nífojú wọn ọkọ̀ máa kẹ̀yìn sí kámẹ́rà ẹ̀ so nǹkan tó fà á ọgbọ̀n nìyẹn. ṣẹ́rí ẹ̀ gbogbo wa àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni gbogbo àjọ ń ṣiṣẹ́ pọ̀ bí ṣe wà yìí tí bá ṣí fóònù mi ẹ̀ rí èyí tá a mọ̀ sí WhatsApp a ní WhatsApp group tí gbogbo àwọn àmọ́ èmi PRO ọlọ́pàá PRO civil defence PRO safety gbogbo àwọn àtàjẹ́ PRO àwa ní WhatsApp group tó yẹ pé tí ò bá ṣiṣẹ́ gan a máa ń ṣeré yìí pé ọ̀gbẹ́ni kí ló ń ṣe kí ló jẹ́ ọ̀la máa jáde gbogbo àjọ ń ṣiṣẹ́ ni àwọn ọ̀gá wa náà commissioner ọlọ́pàá ni o sector commander road safety ni o commandant civil defence gbogbo wọn àwọn náà ní gúrùpù tiwọn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan àwọn náà ní alẹ́ Friday ya jáde ká lọ ṣe fàájì so àjọ ń ṣiṣẹ́ ni à ní wàhálà àtẹ̀ ní ìṣòro kankan ṣùgbọ́n tó bá dé pé àwọn èèyàn fẹ́ pè ọmọ pé èwo ni kí n pe o ẹ pè é sọ́wọ́ yín bá tẹ̀ lórí fóònù yín òun á tọ́ yín sọ́nà gbà ọlọ́pàá lẹ pè yí kílẹ̀ sọ́pọ̀ ṣẹlẹ̀ ṣé panápaná ni ó dà pàdé mi ni màá bá yín pè so àti ojú pópó tí ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ 767 ìyẹn àti ambulance lẹ́fẹ́ o ọlọ́pàá ni o fire service anything 767 yẹn ni tẹ́ bá ti pè tẹ́ bá ti nǹkan tẹ́ fẹ́ àwọn máa wá connect nọ́mbà yẹn mọ́ so èyí ò tiẹ̀ ní láti máa sọ pé èwo ni kí n pè èwo ni kí n má pè ẹ ní láti máa sọ pé nọ́mbà pọ̀ lórí fóònù yín èyí tẹ́ bá ti pè because gbogbo àjọ ń ṣiṣẹ́ a máa tọ́ yín sọ́nà. òfin ilẹ̀ Nàìjíríà tí èmi mọ̀ ohun tẹ́mi ń kà o èmi ò ríbi tí wọ́n ti sọ pé ọkùnrin àbóbìnrin èèyàn lèèyàn jẹ́ ẹni tó bá ti ṣẹ̀ ó ti ṣẹ̀ náà nìyẹn torí pé àlè tí obìnrin overnight à ń tì wọ́n dáadáa à ń tì obìnrin mọ́lẹ̀ overnight dáadáa tó bá ṣẹ̀ ó ṣẹ̀ náà nìyẹn àwa kò lè wá sọ pé nursing mother ni ọmọ kékeré wà ń lé ó ń tọ́mọ lọ́wọ́ ọmọ mọyàn lọ́wọ́ ọ̀yà àáfà lé ẹnìkan lọ́wọ́ tí ó máa mú wá lọ́jọ́ kejì ṣùgbọ́n yàtọ̀ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn à ń tì obìnrin mọ́lẹ̀ kò sí kankan náà ni àwọn obìnrin gan wọn fẹ́ gbà pé àwọn yàtọ̀ sọ́kùnrin a máa sọ fún yín pé nǹkan tọ́kùnrin lè ṣe àwọn gan lè ṣe
so tọkùnrin bá ń sun sẹ́ẹ̀lì àwọn gan lè sun sẹ́ẹ̀lì lọ́kùnrin kì í ṣe wọ́n tẹ́ bá ń gbọ́ pé ẹnìkan sun sẹ́ẹ̀lì ààrẹ òyà wọ́n sáré gbé lọ sí hospital kò ń ṣe bí tó borí o wọ́n strong wọ́n kàn ń ṣe wọ́n so kò sí differentiation bákan náà. Mọ̀ tí mo ti rí lẹ́yìn ìgbà tí mo dé Èkó yìí gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá kọ́sí mo rí ni wípé law and order ó ti ń wà dáadáa lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ti ń ṣe dáadáa kò sí àwọn èèyàn ṣáṣe má ṣe bí ti tẹ́lẹ̀ mọ́ so àwọn èèyàn rí nǹkan sọ mọ́ so àwọn ọ̀rọ̀ ti tẹ́lẹ̀ yìí làwọn èèyàn ṣe ń sọ ibi ti torture yìí sìn ìyẹn ti pẹ́ in fact mi ò rẹ́ nìkan mi tí rí èèyàn kan láti gbà tí mo ti dé tó sọ wípé wọ́n torture òun wọ́n lè sọ nǹkan mi o wọ́n lè ní wọ́n gbowó bẹ́ẹ̀lì o wọ́n gbá mi lójú o wọ́n ṣe oríṣiríṣi o torture mi sí rẹ̀ ní tó sọ nígbà tẹ́mi ti dé o March 16 tí mo ti resume sí kò yí o so àwọn yẹn past tense ni kò sí torture kò sí nǹkan tó jọ and it's because a ti ṣe training rẹpẹtẹ àwọn NGOs àwọn British Council Makato Foundation àwọn RULAC àwọn Clean Foundation gbogbo ìgbà ló máa ń ṣe training fún wa ìjẹta ń bíbáyìí náà ni àwọn kan náà tún ṣe parí training nípa human rights so gbogbo ẹ̀ ni à ń kọ́ tí kámẹ́rà bá rí àwọn nǹkan tó wà ní ọ́fíìsì mi torture àwọn tó bá wọ ọ́fíìsì mi náà wọ́n ń kà gbogbo ẹ̀ là ń kọ́ àwọn èèyàn so kò tiẹ̀ lè wáyé mọ́ tẹ́nìkan bá sọ pé òun ìyẹn lòun fẹ́ ṣe àwa náà wà nílé fún kakọ̀ tí gbọ́ ni àmà dáṣẹ̀ rí àfún so torture ń ṣe problem ní ìpínlẹ̀ Èkó. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú pé wọ́n bá wa ṣiṣẹ́ nígbà púpọ̀ ni a máa ń gba ìpè pé wọ́n rí àwọn ọmọ kan lábẹ́ bíríìjì bíbá yóò bí ṣe rí wọn yóò ó dà pé up to no good ni o tó máa sọ fún wa àdèmásáré pé DPO sáré lọ́bẹ̀ so wọ́n máa ń fún wa ní information tó ń help wa láti ṣe àdúpẹ́ púpọ̀ àti ìṣòro àwọn aràn tí ò tí pè wá lẹ́yìn tó rí nǹkan tí ò bójú mu àárọ̀ wọn náà pé káwọn náà pè wá èmi máa ń sọ pé if you see something say something so tẹ́ bá ti rí nǹkan tí ò bójú mu ẹ jẹ́ káwọn agbófinró mọ̀ so that ìpínlẹ̀ ààbò tó péye á wà ní ìpínlẹ̀ Èkó.